kan ṣẹlẹ̀ tí wọ́n sọ lánàá níbí. àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n sọ lánàá níbí. ìyẹn gbogbo ẹ̀yẹn tẹ ẹjọ́ ọmọ Markaz. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Markaz. ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn. ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn. kí lọ̀rọ̀ náà. kí ni ọ̀rọ̀ náà. òun ni pé àwọn tó ṣáájú yìí mí. àwọn tó ṣáájú yìí mí. tẹ́yìn wà lẹ́nu kí ó nìsín. tẹ́yìn sì wà lẹ́nu kí ó nìsín. àtẹni tó ti ṣáájú tó wà níbí tí ó tó wá gbọ́ tẹ̀fsírì. àtẹni tó ti ṣáájú tó wà níbí tó wá gbọ́ tẹ̀fsírì. àtẹni tí ó tún máa gbọ́. àtẹni tí ó tún máa gbọ́. wọ́n sọ̀rọ̀ kan fún wa. wọ́n sọ̀rọ̀ fún wa. kálukú fẹ́ kéwú Ádámà. kálukú fẹ́ kéwú Ádámà. àmọ́ àmúwà yìí. àmọ́ àmúwà bàbá Sheikh Adam. odidi ọ̀rọ̀ ni kálukú ló fẹ́ kéwú Ádámà. àmọ́ ìwà wo bàbá ṣe ló kéwú wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa là mú. àti wà. àti bọ́n ṣe lo kéwú. àti bí bàbá ṣe lo kéwú. àti bọ́n ṣe múra. àti bí bàbá ṣe múra. ṣé bàbá ṣólówó ni bàbá. ṣólówó ni bàbá Sheikh Adam ni. àwọn èyí gbọ̀n tẹ̀lé olówó. bàbá Sheikh Adam wọn kì í gbọ́ tẹ̀lé olówó. wọ́n fún ní ìwọ̀ ẹ̀ àbí ọ̀wọ̀ ẹ̀. wọ́n fún olówó ní ọ̀wọ́ tiẹ̀ pé tọ́lọ́ ń pè wọ́n nìyẹn. àmọ́ wọn ní máa sáré tẹ̀lé wọn ní máa sáré tẹ̀lé mọ́tò ẹ̀ kiri. àmọ́ bàbá kì í kò ní sáré tẹ̀lé mọ́tò ẹ̀ káàkiri. wọ́n fi wáyé pé kọ́nà àtúbílẹ̀kù tí mi zamani wọ̀sùntù náfsì ánilẹ̀ hawani khawfa minan nasi an yaqulu fadlu fulanin ala fulanin. kọ́nà àtúbílẹ̀kù tí mi zamani wọ̀sùntù náfsì ánilẹ̀ hawani khawfa minan nasi an yaqulu fadlu fulanin ala fulanin. ما كنت أنفى بالإذن وتعب مالي إذا دفعني ومراني بعين نفسي وعيته بالتي رآني ومراني بعين تمي وعيته بالأيماني قضيت بالقوت من زماني mo gbà bilikuti pẹ̀lú báyìí jẹ min zamani nínú ìgbà tí ń bá wà. wọ́sùntù náà bú sí ànílẹ̀ àwa ní. mo wá aṣọ ẹ̀mí mi kúrò níbi ìyẹpẹrẹ. ọ̀fọ̀ mi nà náà ṣe àyẹ̀kúlù. ní ti bẹ̀rù pé mo bẹ̀rù pé káwọn èèyàn máa ń sọ pé. fọdímù fúlàní aláàfúlàní. afọlá alágbájá ni lágbájá ò ní máa bẹ. màkùntù àǹfààní yíyá níyà. ètò bá ní tí mo bá fi rọrọ kì í ṣe látara owó wọn látara ọlá wọn. wọ́n náà ò bá ní ìsáàjà bá ní. ó wàá gọ sí mi kò kàn mí. wọ́n máa wà ní. kò kàn mí. wọ́n máa wà ó rí mi èmi náà ò rí. wọ́n máa wà ní ibi àìrè náà tó ṣe. mo bá ti fojú àbùkù wò mí. ọ̀rọ̀ àìsàn ilé tí wà á ní. ojú tó fi wò mí yẹn tó jẹ́ tábùkù lèmi náà fi wò ẹ́. wọ́n máa wà ní ibi àìrè tí mi rà ètò ojú àpọ́nlé wò ló tó pé. àwọn àìsàn kámílà màá ní. èmi náà fi irú ẹ̀ wò. òun là kọ́kọ́. mélòó nínú Markaz ló ti wá rí i pé ìtọ́lọ́run fún mi tó jẹ́ mímọ̀ yìí
olóore ó sì pé mi ju nǹkan tó fọ́n lọ. wọ́n wá sọ̀rọ̀ ẹ̀ ní ẹrú olówó. olówó èèyàn ó sì pọ́n ní àmọ́ ọlọ́run ti júwe irú ó ti júwe àwọn olówó yẹn èèyàn ń gbàbẹ̀ kọjá ń gbogbo ìgbà kò ṣàkíyèsí ẹ̀. àyà kan náà ni ọ ní ilé ayọ̀ ọ̀hún anut'imu man law yasha anut'imu man law yasha'u Allahu at'amahu tọ́wọ́ tí gẹ̀ẹ́tì ẹni lọ́nu yàásí sọ fún wọn wípé ẹ̀nà ní owó yín sójú ọ̀nà tọ́lọ̀. ọ̀nà alladhina kafaru lilladhina amanu. àwọn kèfèrí ó máa sọ fún àwọn mùmínì pé. anut'imu man law yasha'u Allahu at'amahu. ọlọ́run ò fún torí ẹ̀ ńlẹ̀ sẹ́mi ní wàá fún. in antum illa fi dalalin mubin. ẹni tó lówó máa ń ní lọ́kàn nìyẹn tí wọ́n ń gbọ́ tẹ̀lé. olówó tó ń gbọ́ tẹ̀lé tí wọ́n máa ń ní lọ́kàn nìyẹn tí wọ́n ń gbọ́ tẹ̀lé. òun máa wò gbà ṣe bọ́lá òun rí ẹlẹ́kùn fún ẹ. ló máa wò ẹ́ pé ṣe bọ́lá òun rí ẹlẹ́kùn fún ẹ. ṣé mi ni kí n wá fún ẹ. ṣé mi ni kí n wá fún ẹ. wọ́n wá bàbàrà tó ní tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ló wá bàbàrà ló ń tẹ̀lé káàkiri ló sọ ẹ̀dẹ́ ní yòóyẹ́. òòjọ bàbá Sheikh Adam rárá. ṣé bàbá bá wà ń tafsiri báyìí. tí bàbá bá wà ní tafsiri báyìí. àwọn èèyàn pàtàkì àtolówó àti gbogbo ẹ̀ tí wọ́n bá wà kódà àtàláṣẹ tí wọ́n bá dé bàbá òní sì torí ẹ̀ dá tafsiri dúró bàbá ó máa ṣe tafsiri lọ ni wọ́n bá parí tafsiri tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ júwe wọn tó bá fẹ́ rí pé wọ́n bá wa ní orí tafsiri ìgbà yẹn ni wọ́n wá dáhùn yàn dúró ni pé alálejò tó bá wa ní tafsiri lágbájá báyìí ni lágbájá báyìí ni iṣẹ́ pé àlejò yóò wá dé kí ló orúkọ ẹ̀ wọ́n ní Sulaimana wọ́n wá rí pé innahu min Sulaimana wa innahu bismillah ibi tí tafsiri wà gbà nìyẹn. wọ́n wà tó wá kàtó wá tẹ̀ jẹ́ lọ́rin wa ni wọ́n wà ní innahu min Sulaimana olóòkọ ọba látọ̀dọ̀ olóòkọ ọba èyí tí wọ́n fi ka tafsiri ni èyí ò lá máa para àwọn èèyàn tó fẹ́ tí tafsiri fẹ́ wúlò fún wọn kò wúlò fún wọn mọ́ torí wọn à ní gbọ́ yẹn ohun lámàá dùn kò ní sí ẹ̀kọ́ tààrà níbẹ̀. so àwọn mọ́rkáàsì gbọ́dọ̀ mọ ọgbọ́dọ̀ ní al-mathalul a'la good example ta ló fẹ́ jọ nígbà kan mú ẹ wá lè ké pé ọyá wa lọ kí ta ló fẹ́ jọ ìmọ̀ tí wọ́n rí lára Sheikh Adam ni wọ́n ṣe mú ẹ wá lè kí o. ìmọ̀ tí wọ́n rí lára bàbá Sheikh Adam ni wọ́n ṣe mú ẹ wá lè kéwú. àwọn òbí ẹ tó mú ẹ wá lè kí wọ́n fẹ́ kó jọ Sheikh Adam. àwọn òbí ẹ tó mú ẹ wá lè kí wọ́n fẹ́ kó jọ Sheikh Adam ni wọ́n ṣe mú ẹ wá. ìwọ wàá yabẹ̀. àyàbẹ̀ yẹn
kò wá sí ó lè mọ kéwú bíi kíní àmọ́ kò sí ìwà yìí àìsíwà yẹn ó jẹ́ ká ya ojú agbọ́nrin míì tí èṣojú agbọ́nrin bàbá